Gbogbo ènìyàn ṣé wàhálà kọ́ leléyìí báyìí. Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ ó mà ti gé agbára àwọn ajìjàǹgbara ilẹ̀ Yorùbá. Ṣe mọ̀ wípé yàtọ̀ sí ìró ẹkùn olóyè Sunday Igboho, a tún ṣì rí àwọn alágbára, àwọn akíkanjú tó jẹ́ wípé wọ́n nífẹ̀ẹ́ sí òmìnira ọmọ Yorùbá láti bọ́ lọ́wọ́ Fúlàní àwọn agbénipa wọ̀nyí. Ṣùgbọ́n Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ o. Ọ̀rọ̀ tó sọ ó ti gbégi dínà bí àwọn ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá, ó ti gbégi dínà, ó ti dí agbára wọn kù o. Ẹni bíi báwo. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Lady K àti ohun tí Ṣèyí Mákindé gangan tó sọ, àwọn òfin tó gbé kalẹ̀ àti àwọn constitution Nàìjíríà tó fi dè wọ́n. Ẹ wò ó gbẹnu tán o. Ohun tẹ́yìn náà bá wá rí sí i, àmọ́ nǹkan tí ọmọ Yorùbá gbà lọ́wọ́ Ṣèyí Mákindé o. Tí èso rẹ̀ tó pàdídà tó ń lé ajá. Torí ẹ má jẹun wulẹ̀ sọ̀rọ̀ jù, ẹ wá gbọ́ fúnra yín. Ohun tẹ́yìn náà bá wá rí sí ọ̀rọ̀ yìí, tó bá ṣe yé yín sí, ẹ jẹ́ á pàdé ní comment section. Ètò ayé wa ò ní dojú, a ò ní dààmú, wọn ò ní jí wa gbé, wọn ò ní jẹ́ bí wa gbé. Ẹ bá mi share fídíò yìí, ẹ ṣé. Ó yá, ẹ jẹ́ á gbọ́ wọn. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Oduduwa nation. Governor Ṣèyí Mákindé, e be like say you dey drink Igbo. E be like ni o. Jẹ́ ìfàlẹ́jì sí. Allege. Ó dà pé Governor Ṣèyí Mákindé ti mú gbó èyí ọmọ Yorùbá. Ṣé gbogbo yín lẹ ti gbọ́ speech tí Governor Ṣèyí Mákindé wá give lórí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ àti bí àwọn ènìyàn ṣe ń gbìyànjú láti gba àwọn èèyàn wọn sílẹ̀. Governor Ṣèyí Mákindé ti jáde sọ̀rọ̀ o. Ṣé rọ̀rọ̀ ìkò làmí lóògùn púpọ̀, because èmi náà wá ní ìbéèrè tí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kájọ bí Ṣèyí Mákindé. Àwọn ọmọ tó kó ìbò lọ́wọ́ àta ló kó wọn. Ẹ̀yin màmá bàbá, in next few days sísìn á pé 2 months káwọn ọmọ yẹn ti wà nínú igbó. Tó bá jẹ́ pé day one tí wọ́n ti kó àwọn ọmọ yẹn, ní Ṣèyí ò ti ṣe orí kunkun, kó ṣojú ṣonpa, kó ti give order. Ṣé mo pé wọ́n ní káwọn ọmọ yẹn jìnnà? Ọmọ Yorùbá, especially gbogbo ọmọ Ọ̀yọ́, gbogbo ọmọ Ọ̀yọ́ jákèjádò àgbáláyé, nílé lóko lẹ́yìn odi, a ní ìbéèrè tó yẹ kí gbogbo wa panu pọ̀ kó fájà kábí Ṣèyí Mákindé léèrè. Ibo ló kó àwọn ọmọ yẹn sí? Pẹ̀lú fídíò tí Ṣèyí Mákindé ṣe yìí, pẹ̀lú àwọn ọ̀rọ̀ gígùn, ọ̀rọ̀ ìríra, ọ̀rọ̀ òṣì, ọ̀rọ̀ ìbànújẹ́ tó jáde lẹ́nu Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé, ẹ bá ṣe ẹ̀ṣọ́ yẹn màmá bàbá. Àwa olóye, onílàákàyè ọmọ kan, amọ̀bi tó ń sọ̀rọ̀ lọ, ṣùgbọ́n jáde tán, má pẹ́gbẹ́ tó bá ti bí ẹ dá. Wàá rò bó jẹ́ tó ṣe ní 2021 tó pàdé àpòpọ̀ mọ́ Buhari. Ṣèyí Mákindé, èmi Lady K tí mi ìjò pé ṣe ní báyìí lọ, mo challenge pé tó bá ti bí ẹ dá, jáde tán, kó rò bó jẹ́ tó ṣe ní 2021. Àti lo ẹ ti tó, ó dẹ̀ ti ṣùṣàgà already. Títí láíláí ni gbogbo ìlú Ọ̀yọ́ máa ròyìn ẹ. Gbogbo ohun tí Governor Ṣèyí Mákindé ṣe ní ìlú Ọ̀yọ́, títí láíláí ni gbogbo ìlú Ọ̀yọ́ máa ròyìn ẹ. Ẹ wo àwọn Netherlands, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní gbogbo àwọn ọbẹ̀ yẹn nísìn. Ẹ wo gbogbo àwọn news tó ń jáde láti ọ̀dọ̀ àwọn people yẹn. Ẹ wo ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Sultan of Sokoto gọ́tà ń pariwo láti jọ́ pé máa gbúrò Sultan of Sokoto, Sultan of Sokoto máa sọ̀rọ̀, Sultan of Sokoto ti jáde, ó ti sọ̀rọ̀. Mo láyọ̀, mo láǹfààní sọ fún yín pé Sultan of Sokoto gan ti bọ́ síta wá sọ̀rọ̀. Bó ṣe ń sọ̀rọ̀ ló ń béèrè àwọn ìbéèrè tó lágbára. A ti wá wí Ṣèyí Mákindé ọmọ Yorùbá, wọ́n dẹ̀ kó àwọn ọmọ ní àkàtà yín sà. Ẹlẹ́sọ ransom, àmọye tẹ gbé lọ, àmọ̀gbà tẹ lọ sọ ransom, àmọ̀ bóyá ló lè pa, àmọ̀ bóyá géèmù ni. A dẹ̀ tún dákẹ́ àgbà fọ́nà, aṣáǹfàdúrà tí kó ló kó bá wa kó àwọn ọmọ ọlọ́mọ wálé. Governor Ṣèyí Mákindé, ẹ jókòó sínú comfort home títí yé pẹ̀lú àwọn ọmọ yín gbègbè yẹn láfíà. Ìyàwó yín lọ France bí ẹni lọ sí ìlú Ìkẹjà. Àwọn ọmọ kan, àwọn ìyá àwọn kan, wọ́n wà nínú ìbànújẹ́ ọkàn nínú igbó tí inú àwọn ẹbí wọn ò dùn.
ẹ̀yin wá bọ́ sí tẹ wá pòwe Governor Ṣèyí Mákindé Olúwakẹ́mi lórúkọ mi I challenge you ẹ jáde tán gbogbo òwe tẹ́ ẹ̀ pa yìí àwa olóye onílàkàyè àmọ́ bí tẹ́ ẹ̀ gbé òwe yín lọ. ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹni tó bá ti láyà òun ni kó tẹ́rì sí tán kó jáde tán. ẹ wá bá mi gbọ́ ohun tí Ṣèyí Mákindé sọ lórí ọ̀rọ̀ wípé Fúlàní tó ń terrorize wa Ṣèyí Mákindé ifá kí ni ìdùn wa jura wa lọ ó ń ká wa lára jura wa lọ ojú tí oníkálukú wa fi ń wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó yàtọ̀ tó ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ dìde a lè má bábà ìlọ àwọn pípù yóò lè máa kọ̀ntínà àti máa wá lé mọ̀ ká dẹ̀ káwọ́ gbénú ká máa sọ̀rọ̀ ẹ wá gbọ́rọ̀ burúkú ní ìgboro ẹnu Gọ́fúnà Ṣèyí Mákindé àwọn tí wọ́n sọ wípé àwọn ò fẹ́ èèyàn nílùú ẹ̀ la lọ́rọ̀ wọ́n ń la kíní wípé àwọn tó terrorize ìlú ní àfẹ́ nílùú ṣùgbọ́n àwọn tí wọn ò bá ti terrorize tí wọ́n dúró sórí ẹsẹ̀ wọn àjọ máa gbégbé ayé àlàáfíà nítorí pé kíni constitution orí burúkú tó fi so wá pọ̀ nínú Nàìjíríà ó fàyè gbà pé ká gbé nínú ìrẹ́pọ̀ kò fi àyè gbà wípé kájọ máa gbé kí Fúlàní dẹ̀ máa pa wá ní ìpakúpa kí Fúlàní máa kidnap àwọn innocent children. Constitution Nàìjíríà tí Ṣèyí Mákindé wá ń kóòtù yìí pẹ̀lú ọ̀rọ̀ burúkú ní ìgboro ẹnu Governor Ṣèyí Mákindé constitution yóò sọ wípé kí àwọn kan máa pa wá ní ilẹ̀ Yorùbá constitution ní kájọ gbé constitution tá a dẹ̀ ń sọ yìí ó nígbà tó sọ fún wa gan wípé ká tún jọ gbé dì tó bá jẹ́ wípé constitution ní Governor Ṣèyí Mákindé fẹ́ kóòtù fún wa. Ìgbà tí constitution of Nigeria tó sọ fún wa pé ká jọ gbé dà ìgbà yẹn ti pé ó ti lé constitution yẹn ti expire láti 2014 another 12 years ti gorí ẹ̀ ní èyí tó túmọ̀ sí wípé tí ó bá ti di 2014 o tí ìbágbépọ̀ wa ò bá rọgbọ mọ́ kó ní kálukú lọ nílùú ẹ̀ ẹ̀yin màmá bàbá ẹ bá mi ṣe ètò because Governor Ṣèyí Mákindé ó proof law ó proof constitution lórí ọ̀rọ̀ security tó wà lẹ̀ Governor Ṣèyí Mákindé ṣé gbogbo nǹkan tó ń sọ nípa ayé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni ṣé gbogbo tó ń gbọ́ nípa Governor Ṣèyí Mákindé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni Governor Ṣèyí Mákindé ìwọ àti ìdílé ẹnì kọ́kọ́ lọ́lọ́run dá ilẹ̀ Yorùbá fún gbogbo ọmọ aládé ló lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ Yorùbá o lè wá sọ̀rọ̀ ẹ̀dẹ̀rù jẹ̀jẹ̀ sí wa lọ́rùn ní ilẹ̀ Yorùbá o lè sọ̀rọ̀ ẹ̀dí ìbànújẹ́ ayérayé sí ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ ò ní gbà yẹn lọ́wọ́ ẹ̀ wàá gbé padà síbi tó ti ń bọ̀ ó bẹ́tà kó lọ́ọ́ fẹ́ ru ẹ sọlẹ̀ sílùú Kánò ẹ̀yin yóò tún this is the time ẹ̀ dìde enough tí wọ́n bá kó àwọn bàbá màmá wa láyà jẹ ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ kó yé wọ́n pé wọn kó yín láyà jẹ ẹ ti rí ta ẹ ti rí lé ẹ ti rí bó ṣe lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìpànìyàn ti pọ̀ jù gbogbo àwọn ọmọ tó yẹ kí wọ́n gbé rere ṣe ní ilẹ̀ káàárọ̀ òjíire gbogbo wọn ni Boko Haram ti fi ṣaya ẹ jẹ́ gbogbo ohun tí Governor Ṣèyí Mákindé sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ìríra ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ tí ò yẹ kó tiẹ̀ máa ti ẹnu ẹ jáde tó bá ń pèèyàn ní àbí fún rádaràdà Governor Ṣèyí Mákindé èèyàn máa ń pa ìfún yẹn mọ́ ni tó bá ń pèèyàn ní àbí fún rádaràdà ní sùúrù tó bá ń pèèyàn ní àbí fún rádaràdà èèyàn máa ń pa ìfún yẹn mọ́ ni Governor Ṣèyí Mákindé tí ẹ gbìyànjú dẹ̀ kó da owó bojú jẹ́ kí ìtìjú kó tiẹ̀ mú ẹ díẹ̀ Ṣèyí Mákindé ò jẹ́ kí ìtìjú kó mú ẹ díẹ̀ da owó bojú ọ̀rọ̀ ẹ̀ rò létí ọ̀rọ̀ ẹ̀ gbẹ̀yàn lébi ọ̀rọ̀ ẹ̀ bíyàn nínú láti máa sọ wípé according to constitution gbogbo everybody ló ní right àti gbẹ̀bí tó bá wù wọ́n àwọn òpó wa lè jáde ẹ̀yin ọmọ Yorùbá ẹ tuntun ti sùn ó dáa wọ́n lẹ́ni tó bá la gbé sílẹ̀ talùbọ̀ akọ̀wọ̀ ẹ tún ti lajú yín sílẹ̀ lọ ẹ ti lajú yín sílẹ̀ lọ ẹ jẹ́ tètè sọ̀rọ̀ sókè ẹ jẹ́ tètè fọ́nrẹ́rẹ́ ẹnu ẹ jẹ́ tètè pariwo kí sọ́bìyà tó délé gbò kí sọ́bìyà kó tó délé gbò ọmọ Yorùbá ẹ dìde ẹ jí ẹ má jẹ́ kí wọ́n ba títí wa jẹ́ mọ́ ní ilẹ̀ Yorùbá constitution tó ní kájọ máa gbé gbogbo ọmọ Yorùbá tó ń gbé ní Kánò tó ń gbé ní ilẹ̀ Haúsá tó ń gbé ní ìlú àwọn Fúlàní ṣé wọ́n ń terrorize ayé wọn níbẹ̀ ṣé wọ́n ń pa àwọn Fúlàní ṣé wọ́n ń pa Haúsá ṣé wọ́n kidnap wọn ṣé wọ́n ń gba ransom ṣé wọ́n bá àkókò wọn jẹ́ Governor Ṣèyí Mákindé ọlọ́pọlọ ẹdẹ tó fẹ́ máa kóòtù constitution fún wa wípé so therefore àwọn individual ẹ̀ tẹ̀ wá gbọ́wọ́ òṣì ọ̀rọ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run ọ̀rọ̀ ìríra
lẹ́nu gọ́vùnà Ṣèyí Mákindé wípé àwọn kò wá lè dìde o kó wá máa sọ wípé àwọn kò ní gbé ìlú. Àwọn tó sọ pé àwọn èèyàn ní gbé ìlú ọmọ àwọn tó ní wọ́n ní gbé ìlú ni àwọn ọ̀daràn pọ́nbélé abaniláyé jẹ́. Are you one of them? Are they working for you? Why are you siding them? It's a question, no allergy, oh. I ask question, oh, Igboho. I'm just asking you, oh. Are they working for you? Why are you trying to protect these people? Why are you trying to protect them? Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Makinde o. Ẹ bá mi like, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá mi share, ẹ bá mi love. Wàhálà gbogbo wa kò ní já sásán. Bá ṣe ń gbìyànjú yìí tí àwọn kan fọ́ rere ọ̀nà fún tí èyí kan dẹ̀ bá wa share àjọ jèrè lẹ Yorùbá ni. A ní ṣe lásán ìran Yorùbá máa bọ́ nínú ìgbèkùn àsìkò ní tẹ́ bá wọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà sẹ́yìn iye lot of people ò ṣí now iye a lot of people ò ṣí. Ó ti gbà tá à ń fọ rere Yorùbá nation lójú méjèèjì. Àwọn kan rí bí eré ọmọdé, wọ́n rí bí eré ìdídò, wọ́n ò kákó, wọ́n kákó jókà, wọ́n kákó mi mọ̀ kan tí mo tún lè pè kò jẹ́ nǹkan kan lójú wọn, wọ́n ò rí go. Ṣùgbọ́n nísìn ariwo yẹn eré ọmọdé yẹn ti di eré àgbà báyìí. Ọ̀rọ̀ ọmọdé ti di àròjinlẹ̀ báyìí. Ojú everybody ti là, gbogbo wa ti rí bó ṣe lọ. Everybody ti mọ̀ sí pé inú ìgbèkùn ayérayé lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn olórí ta ní wọ́n kó wa sínú ìgò. Ẹ bá love, ẹ bá like, ẹ bá share ojú òní tì mí. Ó yá à ń gbọ́ ẹ. Imperative good people of Oyo State. Ẹ máa wojú ẹ, ẹ máa wojú ẹ bí ojú ẹ ló fún mọ. Imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okiobu is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding residents of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We are determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Dear good people of Oyo State, the past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers
who is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. Hey, Mama Baba. Hey, pé mo replay, mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa. Ẹ ti gbọ́n tí Governor Seyi Makinde sọ. Tí a bá sọ fún iṣẹ́ yìí program eléyìí, ká farabalẹ̀, ká jọ sọ àsọyé pọ̀, ká jọ tọ́ra wa sójú ọ̀nà ni. Òun ni program jẹ́ súnmọ́ kámẹ́rà dáadáa. Òun ni program eléyìí. Ṣé mo pọ́ ti pẹ́ ta ti máa sọ fúnra wa wípé àwọn Nigeria politicians wọ́n máa ń stop àwọn media houses láti gbé news. Òun lẹ gbọ́ lẹ́nu Ṣèyí Mákindé yẹn o tó lóun pé àwọn media houses òun fún wọn ní warning bí wọ́n ṣe jẹ́ káwọn individual kọ́ ló wọ́n àwọn wo ni individual Ṣèyí àní ò jáde tán èmi kò níbẹ̀ dárúkọ mi níbẹ̀ dárúkọ ṣé mo wí pé gbogbo bí iṣẹ́ yẹn ṣe ń lọ tí wọ́n ń wọnú igbó tó ló ń rescue àwọn èèyàn ṣé mo pé àwọn newspaper kéde ń gbé síta bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin màmá bàbá Vanguard ń gbé Daily News ń gbé Alágòyé ń gbé BBC ń gbé fúnra yín lẹ máa fojú àṣebí yín hàn nígbà tá à ń sọ wípé wọn ò ní jẹ́ káwọn rédíò gbé wọn ò ní jẹ́ káwọn news gbé nǹkan tó bá ń ṣẹlẹ̀ Nàìjíríà èyí tó bá fẹ́ kó gbé ló máa gbé òun lẹ ti gbọ́ lẹ́nu Ṣèyí Mákindé yẹn o ó lóun ti pè àwọn media houses tí àwọn individual kan lò láti máa fi broadcast sórí social media torí ẹ̀ mo ṣe play bẹ́ẹ̀ mo ṣe replay kẹ́ lè gbọ́ dáadáa ó lóun ti sọ fún gbogbo àwọn media houses tí wọ́n jẹ́ káwọn individual máa lò wọ́n láti máa fi broadcast nǹkan tó ń ṣẹlẹ̀ now Ṣèyí Mákindé ó ṣàfẹ́ kí àṣírí gbogbo mining tó ń ṣe nílùú Ọ̀yọ́ kò fẹ́ káṣírí ẹ̀ tú Aláròyé gbé Daily News gbé Vanguard gbé The Nation gbé gbogbo àwọn newspaper kọ̀kọ̀kọ̀kan bẹ́ẹ̀ àtàwọn tí mi ò lè rántí orúkọ wọn gbé iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi jẹ́ ká mọ̀ wípé nǹkan báyìí ṣẹlẹ̀ bàbá Kọ́lá Olótù rédíò Lagos làwọn náà gbé ní bàbá Kọ́lá Olótù fi pariwo wípé ọmọdé yẹ mọ́ ó ti di international ẹjọ́ 1 minute customer ni ẹ má bínú bàbá yẹn gbóngbé ní bàbá yẹn fi pariwo pé Ìgbòho ti di international o gbogbo ibi tó ní kó má dé òun ló fi máa ń dùn mí ṣé yàwó kọ̀ọ̀kan wà when times comes a máa túṣu dé sàlẹ̀ kòkò gbogbo ohun tí bàbá Kọ́lá Olótù pariwo lórí social media Ìgbòho débi tí ò yẹ kó dé ibi tó ní kó má dé ó dé bẹ́ẹ̀ ó ṣe fídíò ó ṣe gbá ó ṣàwo bàbá mi Kọ́lá Olótù tí bá ṣẹ̀yẹn má bínú ẹ fi ṣe pé ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́ ṣùgbọ́n mo bẹ̀ yín ẹ bá ṣe ẹ̀ṣọ́ ìfáwọn náà ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tó nímọ̀ tó ní làákàyè tí wọ́n tún bá mi fi òye àgbà tí wọ́n tún fi gbé ẹ jọ̀ọ́ tí ẹ bá pariwo so many things irú àwa yìí a ní sọ anything and from day one I didn't talk about it a lot of gbogbo àwọn media tó gbé gbogbo kíní yẹn ló túbọ̀ wá do Ṣèyí Mákindé ẹ wo body language Ṣèyí Mákindé tó fi sọ̀rọ̀ yẹn ó wá pe gbogbo àwọn media houses ó wá já wọ́n ní fún wọn ẹ̀yin màmá bàbá èló ti máa ṣẹlẹ̀ níbi lórí social media kábíyèsí o ṣùgbọ́n kọ́ ló máa gba ohùn lẹ́nu mi kọ́ ló máa gbóhùn lẹ́nu Àyọ̀ká àfi tó bá lẹ́yọ̀ká máa gbé síta because èmi kò ní pé anybody bí ìlẹ́ni tí mo fẹ́ pè ṣùgbọ́n tó bá ṣe gbé síta má gbé síta ṣebí ẹnujọ́ mẹ́ta ìsìn àwọn newspaper kọ̀ọ̀kan tiẹ̀ ń gbé àwọn Alágòyé ń gbé àwọn ní online media náà gbogbo wọn ń gbé a lot of people ẹ lọ sórí TikTok gbogbo àwọn tó ń pariwo justice for Mohbad wọ́n gba gbogbo ẹ̀ tìṣẹ́gbẹ́ kan wọ́n fún kinní ní follow up tẹ́ bá débẹ̀ báyìí Ìgbòho ní gbogbo wọn pariwo
tí wọ́n fi ń gbé pé ṣé pé wọ́n máìlì tó yẹ nínú Ọ̀yọ́ ṣé pé nǹkan tó yìí ṣẹlẹ̀. Ṣèyí Mákindé kò rí ánsà fún wa lórí curfew tó announce tàbí lè pé kí ni curfew yẹn ṣiṣẹ́ fún, kí ló wà fún, kò ránsà fún wa fún yẹn. Èyí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé lọ́tún lọ́sìn tí wọ́n fi ń tú àṣírí ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó Ọ̀yọ́, òun ló dùn Ṣèyí Mákindé o. Ṣèyí Mákindé ti pé gbogbo àwọn rédíò ẹnu ẹlẹ́kùkù ti gbọ́, kì í ṣe mi ni mo sọ o. So many things máa ṣẹlẹ̀ nísìn ní gbọ́ bí wọ́n ṣe máa ṣe nìyẹn. Radio station tó bá gbé àbí newspaper tó bá gbé wọ́n á gba láńsẹ̀sì wọn. Òun làwọn kan máa fi pariwo even èmi kan náà ti sọ wípé Aláròyé ìròyìn ẹlẹ́jẹ̀ ló máa gbé, kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ìjọba Nàìjíríà ló sọ wọ́n di oníròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn gidi ló ń gbé. Yoruba World Center ìròyìn gidi ló ń gbé. Aláròyé ìròyìn gidi ló ń gbé. Àwọn olóṣèlú Nàìjíríà ló sọ wọ́n di oníròyìn ẹlẹ́jẹ̀. Tó bá wá jẹ́ pé kò sí wàwá mídíà báyìí, ṣé rí pé wọ́n sọ wá sínú ìgbèkùn yẹn finally. Ẹ bá pín ètò yìí. Tó bá jẹ́ pé kò sí wàwá mídíà báyìí, ta láànígbọ́ ànígbà ó dìgbà tí ìran wa bá bọ́ nínú ìgbèkùn. Nígbà kankan mọ́ o. Ṣé wọ́n yí láti ìsín lọ báyìí sí? Gbogbo tẹ́tí rí lórí newspaper tún rí mọ́ o. Ṣèyí Mákindé alágbára iná, alágbára wọléwọlé, alágbára mọ́hùnmọ́hùn, ó ti mọ́hùn mọ́ gbogbo media houses lẹ́nu. Wọn ò ní gbé fíkí ìbá àwọn ọmọ Adéyẹmọ kọ́kọ́ kidnapper 100. Àfi bí wọn wà ìbá sọ̀rọ̀ síta. Àwa tó wó ò lè rà tá a sì gba láńsẹ̀sì lọ́wọ́ ìjọba Nàìjíríà débi tí ìjọba Nàìjíríà máa mú mi lóhùn sígbà wí mo bú wọn á ní mo sọ̀rọ̀. Ń gbọ́ ní tọwọ́ bọ̀wé gan pé mi ò ní sọ̀rọ̀ mọ́, mo sọ̀rọ̀. Jẹ́yẹ gangan mo pariwo Yorùbá nation lógo ibà tí tẹ̀ túmọ̀ pé láìfù làwọn world media wà ń jọ́ náà lọ. Ṣé ìwé mi sì tí mi ò ní rédíò house sí Nàìjíríà? Ṣé ìwé mi lọ́fẹ́ wá gba láńsẹ̀sì mi kí n má sọ̀rọ̀ mọ́? Ṣé gbogbo àwọn tó kódà bàbá Kọ́lá Olóòtú gan máa ṣẹ́nu kù lọ́wọ́ yìí? Torí mo jẹ́ ìmọ̀gà Ìbàdàn wọn nífẹ̀ẹ́ kọ́ wọ́n lé mọ́ wọn lórí. Gbogbo etí bàbá bọ́ síta tẹ́lẹ̀ tọ́wọ́ pèsè ọmọ Adéyẹmọ pé bàbá gan máa yé lẹ̀ sí lọ kọ́ sílẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ tí Kọ́lá sọ́rí bàbá mi Kọ́lá èyí kan mo fẹ́ dákọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tí Ṣèyí Mákindé ń gbé. Kí la rà lọ́wọ́ Ṣèyí Mákindé? A ní kó fún wọn láṣẹ kó bá wa kọ́ àwọn ọmọ ọlọ́mọ, wọn ò fún wọn láṣẹ. Àwọn tó tún wá dìde tó tún wá jà fitafita pé ẹ̀yin tẹ́ bá ti ń kidnap tẹ́ ń pa àwọn èèyàn ní dúró sórí ilẹ̀ wa mọ́. Àwọn oníṣẹ́ yìí ti jáde fún yóò kẹ́ máa wo bí tí tó bá sọ pé the most useless governor ní gbogbo ilẹ̀ Yorùbá ọmọ ẹ má làágùn jùlọ ẹ mọ̀ lọ Ìbàdàn tààràtàrà. Ìbàdàn dẹ̀ ń gbé last ṣùgbọ́n Ìbàdàn ti ṣèyí tí ò gbé last ibi ló fi ń ṣe torí Ìbàdàn gbé last ibi ló fi ń ṣe ìwàkà ló fi ń wù. Àwọn Arewa gan àwọn kòkó wà bẹ́ẹ̀ àwọn pàtì kó wà bẹ́ẹ̀ wọ́n complain. Ẹ wo youth leader àwọn Arewa ó dìde bọ́ síta ní nígbà tó lọ rescue àwọn ọmọ 400 pẹ̀lú àwọn tíìmù ẹ̀ tí àwọn Nàìjíríà sójà bọ́ síta wípé àwọn làwọn ṣiṣẹ́ yẹn táwọn Nàìjíríà sójà wà lọ fi mọ́tò pọ́npọ́n wọn yẹn tó fi kó wọn lọ sí barak. Youth leader Arewa jáde síta ní ó ní I'm not going to take this shit. You also do the same thing to Sunday Igboho. Bí bàbá yẹn ṣe sọ nìyẹn ẹ̀yin tẹ́ bá wo program mi dáadáa mo gbé wá sórí kíní mi mo gbé fídíò yẹn wá. Bàbá yẹn ní you also do the same thing to Sunday Igboho. I will not tolerate this in my state. We are the one that fights the battle. We are the one that know how those people were released. And you people are now coming outside telling the whole world that you rescued them. There's some rescue team. They did kíní kan bàbá yẹn fárígá. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti dọ̀wọ́ àwa ara wa. Ohun tí Ṣèyí Mákindé fẹ́ fi ojú wa rí ní ilẹ̀ Yorùbá. Tí wọ́n bá ní kí Ṣèyí ta gbogbo ìran Yorùbá kó lè di vice president, this man is ready to do it. Ó ready ta over opportunity ẹ̀. Ọmọ Yorùbá ẹ má sùn o. Ẹ má sùn ẹ jẹ́ ká jọ máa ṣíra wa níyè ní time to time. Ẹ jẹ́ ká máa pera wa ṣàkíyèsí ní gbogbo ìgbà. Ewu ń bẹ lóko lógẹ o. Ewu ayé ò ní wúwa ìjà yóò ní jà wa o. Ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀.